ọmọ Làwárí Ọ̀fà tí wọ́n ń gbé àbá Ìwó tí wọ́n ń pè ní ìlú Ọ̀ọ̀ni nísìn. Wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ oko wúwú ní oṣù karùn-ún ní ìsí ọdún wo? Ní oṣù karùn-ún ọdún wo? 2019 nínú oṣù karùn-ún ní ìsí oko tèmi tí wọ́n wú jẹ́ ọ̀nà 5. Ọ̀nà àkọ́kọ́ wọ́n sì wọ́n ka iye oko bẹ̀ sí 800. Mo rò pé ṣé kí wọ́n sọ lọ wọ́n kà sí 800. Ẹ̀kejì wọ́n kà sí 650. Ìkẹta 620. Ìkẹrin 480. Gbogbo àdúgbò ibi tí wọ́n ti wó kòkó ní. Ìkarùn-ún tí wọ́n kà tó jẹ́ ti Ràìfù tí wọ́n ṣe ń bẹ. tó jẹ́ ti Ràìfù wọ́n kà wọ́n sí 740. Ó jẹ́ ọ̀nà 5 tí mi sì tí ì rí owó kankan. Iṣẹ́ mọ́tò mo sì ṣe tẹ́tẹ̀lẹ́ nígbà tí gbogbo ẹ̀ dàrú ni mo padà wá sóko. Oko tí mo padà wá náà ni ló tún ti bàjẹ́ yìí. Ọlọ́run ó ṣàánú mi. Bóyá wọ́n wá fẹ́ kí n mọ jalè ní èmi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe báyìí o. Ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ o. Ojú ò ní tì yín o. Ṣé kòkó nìkan ni wọ́n kà bí wọ́n kà ọ̀pẹ? Kòkó, ọ̀pẹ, obì, ọ̀gẹ̀dẹ̀, ọsàn gbogbo ẹ̀ ló wà níbẹ̀ ṣùgbọ́n kòkó nìkan ni wọ́n kà. Wọ́n ní àwọn ká nìyókù pé kòkó nìkan sọ ní tiwa. Wọ́n láwọn tí ó jẹ́ àwọn táwọn nílẹ̀ làwọn nìyókù o. Báwa lẹ́tọ̀ọ́ lórí ẹ̀. Dákun kíjọba ràn wá lọ́wọ́ o. A sì poyìpoyì àròwó kankan gbà o. Ẹ pòyì ọ̀dọ̀ wọn ẹ̀rọ gbà. Àròwó gbà o. Ta ni wọ́n wà ní ìjáàjì tí wọ́n sọ pé wọ́n wà sàn? Wọ́n wà ní ìjáàjì àti sanwó yẹn ní Sàrún. Sàrún? Ibo ló ń tàn yẹn wà? Ó wà ní Palace.